wọ́n jẹ́rìí sí dáhùn sọ lọ́wọ́lọ́wọ́ nù láti France láti Germany nìyẹn ojú òní tì í ẹ ṣe sà ẹ ṣe sà àbá ẹ ṣe sà ẹ ṣe sà. Sheik ohun tẹ́ gbé dání àmọ́nà ńlá ni. bẹ́ẹ̀ni. Control General Bukola Saraki Senate president wa tẹ́lẹ̀ tó lórí Ahmadu Tinubu ẹni tí ṣe president Nigeria lónìí àwọn owó yìí tó ń gbé wáyé bó lè ṣe ń manage ẹ bó lè ṣe ń pín tá a bá ní kákàwé lónìí èyí ni ààrẹ ti di bí mẹ́tàlélógún kọ́ni sílẹ̀ yunifásitì bí èlò gan-an ti disburse. yà alhamdulilayi ètò wa lọ́dún ìṣẹ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ṣe máa ń ṣe àwọn máa ń bú àwọn èèyàn láṣìírí láti bí years back anybody tó bá win program lọ́dọ̀ wa a máa ń fún wọn lówó ni kálukú gbowó ẹ̀ wọ́n á lọ wallahi tallahi ṣùgbọ́n last year a rí challenges àwọn àkín fún wọn lówó a máa ń ṣe gbá ní a máa ń ṣe àwo ni àwọn tá a wá fún lówó last year àwọn tó ń gba oúnjẹ àwọn tó ń gba aṣọ tí wọ́n gba oríṣiríṣi ẹ̀bùn àwárẹ̀ nìkan báyìí jáde kó wá ṣe fídíò pé mo dúpẹ́ mọ́ lọ́wọ́ bá o èmi win lọ́dọ̀ sẹ́bírí nàìjíríà tí o mo gba nǹkan báyìí o ẹ gbọ́ mi yé o jáde àwárẹ̀ ni ẹyọ kan báyìí irọ́ yẹn wá jọ òótọ́ táwọn èèyàn ń pa kiri. wọn á ní òkè ẹ̀yàn ọmọ ẹja ìyẹn wá dùn àtúngún nǹkan tá a ṣe ni pé ṣé báwọn làwọn ń bò wọn láṣìírí á tún àṣírí kálukú síta lọ́dún tó bá wọ́n ní 20,000 naira tó send account number ẹ̀ tá a send owó sí ẹ̀ tó bá dijọ́ kejì ká tó bẹ̀rẹ̀ program wàá bá àkáǹtì ẹ̀ gbàgàràgàrà àtúrúkọ rẹ̀ wàá bá lórí tẹlifíṣàn ayé. ìyẹn rìsíìtì tẹlifíṣàn ẹ̀ sí pé tó.